tirẹ̀ mọ́ ẹni yẹn lọ́rùn. At the end of the day, Albert, thank you for the roses. At the end of the day, ó wá rí wípé kíní yẹn ò work out mọ́, because ara nǹkan tí mo ń mú kọkùnrin wúlò tí ó propel ẹ̀ láti ṣe ó ní ìfẹ́ tó bá ní sí ìyá ọmọ. Wọ́n lóbìnrin tá a bá fẹ́ lọ́mọ rẹ̀ mọ́ ń wu ni, bẹ́ẹ̀ ọkùnrin yẹn ò kan lè fẹ́, ìwọ ló fẹ́. In other words, ìgbọ́kọ ló ṣe ò ṣègbéyàwó. Mo ní story kan téèyàn kan fún mi tẹ́ni yẹn ní kí n play ẹ̀bẹ̀, mo ní mi ní play ọ̀rọ̀ yẹn torí ẹ̀kọ́ tó wà níbẹ̀ ó ní mo máa mú jáde. Nígbà tí mo bẹ̀rẹ̀ topic yẹn, a ti ṣe part 1 part 2 ẹ̀ pé kílé táwọn ọkùnrin ò kí fi ń wúlò. Mo wá ní lady kan tó pè mí, ó wá sọ fún mi pé hàn látìgbà tóun ti fẹ́ ọkọ òun kò fóun ní 10,000 rí, pé gba 10,000 mo bùn ọ, pé kò ṣẹlẹ̀ rí, pé òun lòún gbọ́ bùkátà dé, òun lòún ṣe gbé òun lò ṣàwó, pé bẹ́ẹ̀ ọmọ ìlú yín dẹ̀ ní o, ó ní ọmọ ìlú mi ní bọ̀dá yẹn. So at the end of the day, ó ló dẹ̀ máa ń follow program yín, ó ló máa ń wo iṣẹ́ mi, ó máa ń ṣe gbá ṣàwo, kò wúlò, kò ṣe gbá kò ṣàwo. Eventually mo wá ní láti, ó wá send the contact bọ̀dá yẹn sí mi. So ibi tá a ṣáà ti jọ ń sọ̀rọ̀, someone else tó mọ̀ wọ́n ó wá ní láti send the voice note sí mi wípé bí woman yẹn, pé bí lady yẹn ṣe rojọ́ yẹn gan kọ́ ni ọ̀rọ̀ yẹn ṣe rí. Wọ́n ní nígbà tí wọ́n wà nílé ìwé, ẹ máa gbọ́ story yìí o, logistic Mr. Kenny on Facebook, it is well with you. Like me, the one taken in my children for now based on agreements, I would like to discuss. So wọ́n ní nígbà tán wà nílé ìwé, TikTok keep tapping o, tábà tap àwọn èèyàn ní rí show yìí o to come and join us. Wọ́n ní nígbà tán wà nílé ìwé pé lady yìí gan, pé òun gangan ni ó ń cause problem for the man, it's not the other way round. Now wọ́n ní nígbà tán wà nílé ìwé pé ẹni tí bro yẹn ń fẹ́ ọ̀tọ̀, according to the story, kòrò gbogbo eléyìí mẹ́jọ fẹ́mi ò sẹ́mọ̀ pé ẹjọ́ orúnkún kan náà obìnrin máa ń rò. Wọ́n lẹ́ni tí bọ̀dá yẹn ń fẹ́ ọ̀tọ̀, ẹ mọ̀ láyé yunifásitì ẹ ní fellowship wọn, sister in the Lord, brother in the Lord. Wọ́n ló ní sister kan tí bọ̀dá yẹn ń fẹ́. Wọ́n wá ní this very lady pé òun ní owó díẹ̀ lọ́wọ́, ṣẹ́mi pé oríṣiríṣi èèyàn ni máa wà ní higher institution. Ẹlòmíì bóyá kóńgò gàrí méjì ní àrídìlé lórí ńgbà tí ń bọ̀ school, ẹlòmíì rẹ̀ wáyà agolo ráìsì bíi 4 lórí gbé wá fódìdí semester. So wọ́n ní pé sister yẹn, Popcorn International, you are welcome. Ani sister yẹn tí bọ̀dá yẹn ń fẹ́ ìyẹn ò fi bẹ́ẹ̀ ní much. Ipe bẹ̀ this very girl òun lówó lọ́wọ́, ó dà nǹkan ló jogún oko, ó jogún kòkó, ó ló lọ́ ó ṣe gbogbo ẹ̀. Wọ́n ní yóò wà máa dáná, yóò lọ́ mọ́ gbóúnjẹ fún bọ̀dá yẹn ní mélòó stẹ̀ ní gbogbo ìgbà yẹn. Ó dẹ̀ mọ̀ pé bro yẹn ti lẹ́yìn tó ń fẹ́ tán jọ nífẹ̀ẹ́ ara wọn, ará fellowship náà náà pé sister yẹn wọ́n lò ní olọ́mọ gbóúnjẹ. Kódà tipẹ́tipẹ́ ni mo ti máa ń sọ̀rọ̀ lórí Joyful Sister group, torí mo ní Joyful Sister, I have group for sisters. Group yẹn ti wà láti 2016 kó tiẹ̀ tó di pé mo dórí Facebook. I used to tell sister, don't push yourself to a man, let him woo you. There is nothing bad in you sitting down, let the man come for you. If he's not coming for you, then he doesn't need you. Ṣùgbọ́n tó bá ti jẹ́ pé wò lo, you are the first to sit on their leg, you are the first to go and cook for them, you are the first to go and wash cloth in their house. At the end of the day, tó bá padà end síbi tó fẹ́, at the end, the long run, na you go suffer am. So according to the story, wọ́n lóun ló máa ń gbóúnjẹ lọ bá bro yẹn lọ́stẹ̀, òun ló máa ń ṣe gbá, òun ló máa ń ṣàwo. Ẹ dẹ̀ mọ̀ pé one of the ways to a man's heart is through his stomach. If you have husband and somebody somewhere is cooking for your husband, just get ready, very soon that person will take your husband. So oníwà lọ máa ń dáná fún bro títí bro yẹn fi wà infatuated, tán fi gradually fi the mouth, thank you for the roses, tán fi gradually fi àǹtí Rhoda kan náà ń fẹ́ tẹ́lẹ̀ ńlẹ̀, Rhoda nàná pàǹtí hàn pòkò àǹtí hùn. So àǹtí ti bí òsì ní mọ́ọ̀chì ńgbò sí wípé fẹ́ǹsì òun àbí bro tóun fẹ́ ó ti ń róúnjẹ jẹ níbò níbì kan, tán fi dé part 3 part 4 tó fi di pé kálukú lọ rèé sìn ìjọba. Wọ́n nígbà wá lọ rèé sìn ìjọba tán, ó tún wá rí deploy lọ sí ibi state ibi tán gbé bro yẹn lọ kán lè jọ mọ́ wà. At the end of the day, at the long run, ngbọ̀n parí onáàna ló ṣe gbogbo everything tí bọ̀dà fi dáná. Ìgbò tó di gbogbo ẹ̀ tó di sọ atayanyan tó di wàhálà ni o, náà tó ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé òun ló fi gbogbo owó kalẹ̀ lẹ̀, torí apart from the fact wípé ó jẹ́ kọ́pà hàn tún ló jogún oko olóko kòkó olóko obì. Ẹ dẹ̀ mọ̀ pé inheritance is a good thing, kódà wọ́n nílé tán gbé gan is her inheritance. So she was the one who did everything. And I used to tell this to sisters, there is nothing bad in dating a broke guy, but don't ever give a man money to come and pay your dowry. Let him work and pay your dowry, so that later you will tell him that you married me, not the other way around.
you can support your own family that these people they don't really have much they might not bring enough rice and drink to the reception, take this money and support ìyẹn fún your own family. Bẹ́ẹ̀ pé o wá mú owó wá kó fọkùnrin kó fi lọ ra aṣọ àtòróró tí ó fi wá dáná rẹ̀ ọ̀sẹ̀ rẹ̀ ni torí at the end of the day ó máa sọ fún ẹ wípé ohun ìwọ kọ́ lòun fẹ́ fẹ́ ẹni tó ń fẹ́ fẹ́ ọ̀tọ̀, if not for your stupid food and gift òun ò ní rìnà rí ọ. Yes, kó tiẹ̀ tó di pé story ọ̀rọ̀ jẹ́ta mọ̀ ń sọ fún ayé o. Now wọ́n wá ní kò pẹ́ kò jìnnà ńgbọ̀n sáàsì ìjọba dé wọ́n sáà ní wọ́n fẹ́ ra wọn ó ti wá bímọ méjì eventually brown ò ṣe nǹkan kan òun ti wá gbàgbé foundation. So another point tí mo fẹ́ mú jáde ń bẹ̀ ni pé the foundation of the relationship ń gbà mí ó lè propel ọkùnrin kọkùnrin mọ́ wúlò because nígbà tó sàdí pé ṣẹ̀mọ̀ ibi tí Ọlọ́run ò bá pèèyàn sí a place where you were not called it's just like a ministry tó ń pè é sí there is a limit to which you can function. Yes, Bíbélì ní kí oníkálùkù rẹ̀ dúró kí oníkálùkù dúró sínú ìpè tá a fi pè é. Thank God for the headship, thank God also for the bodyship. Ipò olùrànlọ́wọ́ ni Ọlọ́run tó obìnrin sí. Orí tí Ọlọ́run fún ọkùnrin Ọlọ́run mọ nǹkan tó ń ṣe. A woman can be blessed even more than the man, but there is a place you don't go gbọ́dọ̀ wà too forward. Ìwọ ló wá ń ṣe gbogbo ẹ̀, ìwọ ló sponsor relationship yẹn, ìwọ ló push ara ẹ sí bro, ìwọ ló ẹni tí bro nífẹ̀ẹ́ gan o ti choke bro òjò rìnà rí ẹni yẹn mọ́. Anything that has two heads is a monster. Gbogbo tó bá ti lórí méjì báyìí monster ni because Ọlọ́run tó ní ibi ní kóbìnrin ti function ibi ní kọkùnrin ti function Ọlọ́run mọ nǹkan tó ń ṣe but you took charge despite the fact that ó tiẹ̀ ní ó ní much lọ́wọ́ ti ẹ̀ bet ó ti sú Mr. Taofik, let me see if I can type it. Ó ti sú nísìn débi wípé it's now got to a stage whereby is now what she's now tired, so it now became an issue and brother wa ń jẹ́ kó mọ̀ jẹ́ pé ṣebí wọn náà ló ń ṣe tẹ́lẹ̀ wọ́n ti ń kọ́ ẹ níkọ̀kúkọ̀ pé kó má ṣe mọ́ òun ló gba ilé tán gbé òun ló fẹ́ bro ni mo sọ pé ìgbọ́kọ ló ṣe kò ṣègbéyàwó ìgbọ́kọ òun ló gbé bọ̀dá yẹn òun ló gbé ìyàwó òun ló fẹ́ bọ̀dá kọ́ ló fẹ́ òun náà ló ṣe everything gbogbo sutanra gbogbo nǹkan ìdáná na she do am ilé tán náà ń gbé gan ilé tán ló jogún ni torán ló léèwé ńgbà náà. So she was the one that was sponsoring the relationship right from the level ibi tó ti ń dáná lọ níléèwé kó tó di wípé kínní ìgbà tó di wípé ó di ṣata yanyan tán ló bá lágbára àwọn òkà mọ́ ó ti wá ń rí rẹ̀ nírí wípé òun ti wà tired ṣẹ́rí kò sí bẹ́ẹ̀ yẹn ṣe lówó lọ́wọ́ tó bẹ́ẹ̀ ni Miss Monsurat Adéfàbí ìgbọ́kọ náà ń pè sá mà ìgbọ́kọ nìyẹn yẹn ṣègbéyàwó ìgbọ́kọ ni òun ló fẹ́ bọ̀dá yẹn so ìgbà tó sáà dìjà ni bọ̀dá yẹn wá fi kinní yẹn bu mo rò pé tó wá fi títà láàmú fi blow gan nìyẹn pé bọ̀dá yẹn ó ní bọ̀dá òwúlò wọn responsible ìgbà kan àwo kan ìyẹn ló wá fi bu wípé ìwọ ló jẹ́ kí òun ó rìnà rí ẹni tó yẹ kóun fẹ́ pé if not because of your gift if not because of your stupid gift then ṣóyé wa 081 3622 nọ́mbà mi mo sì pín yẹn pé if not because of your stupid gift and your food will I look at you. So it now became an issue in ló fi wá ń sọ wípé ẹni yẹn ò mọ̀ọ́re pé kò mọ̀ọ́re pẹ̀lú gbogbo oore tó ń ṣe fún un so gbogbo nǹkan tó ń ṣe yẹn òun fẹ́ fi mórí bọ̀dá yẹn má bẹ́ ni unfortunately èèyàn ò lè mórí ẹnìkankan má bẹ́ o lè mú orí ẹnìkankan má bẹ́ especially ọkùnrin o lè sọkùnrin dìgbẹ̀wù dání kò wá mọ̀ pé at the long run kíní yẹn máa ṣú òun. Yes, ẹrù wíwo ló fẹ́ dìlera ẹ lórí tó bá ní ibi tọ́lọ́run ti ní kọkùnrin function ìwọ ló fẹ́ function bẹ́ẹ̀ even tó bá jẹ́ pé wọ́n ló ń gbọ́ percentage tó pọ̀ jù nínú ilé there is a way you do it tó fi jẹ́ wípé kò ní dàbí pé òun take position of the headship tí Ọlọ́run ní kọkùnrin ó take so eventually ṣàmì pé kò rò gbogbo yẹn mẹ́jọ fún mi ó kàn ní ẹni yẹn ọmọ ìlú wa ní igbá kan àwo kan yìí sì máa follow program mi kò wúlò kò ṣe gbákòtà kò fóun 10,000 rí kò fóun 5,000 rí látọdún tóun ti mọ̀ ó bá yé òun jẹ́ ó ṣe gbósàwò ó wá fún mi nọ́mbà bọ̀dáhùn tògbèmí àti bọ̀dáhùn wá ń sọ̀rọ̀ lẹ́ni tó wá wà nítòsí wọn wá ẹ̀ṣẹ̀ wá fún mi gbogbo gist yẹn wípé báyìí gan lọ́rọ̀ ṣe rí so ní ìsìn the brother is not gbọ́yìn any bùkátà on top of the 2 children she had for him so ó ti wá di tó àtàyànyàn bọ̀dá dẹ̀ ń jẹ́ kó mọ̀ rántí foundation pé you were the one who started this thing
ìwọ ló jẹ́ káwọn ó ríran rí ẹni tó yẹ káwọn ríran rí. Mi sọ pé bọ̀dá yẹn náà ṣe ó dá 100% o, bọ̀dá náà ní fault tiẹ̀ o, because normal ẹni tí o ò fẹ́ tó ò ní business pẹ̀lú ẹ̀ kí lè tó ń jó oúnjẹ yàtọ̀ fún òbò. Another thing tí obìnrin fi lè fa ọkùnrin mọ́ra òun ló ń jẹ. Mo dẹ̀ máa ń sọ fáwọn joyful sisters tó bá ti lọ́kọ téèyàn kan bì kan dáná fọ́kọ ẹ̀ just get ready ó máa gbàyàwó kejì nìyẹn. Torí one of the ways to a man's heart is through his belly. Òun dáná fún yàn lọ́wọ́sẹ̀ fódìdí a whole complete section na you dey dáná fún na you dey do everything. The brother is not gbọ́yìn any bùkátà. Bẹ́ẹ̀ ni kò gbọ́ bùkátà kankan because ṣé rí ẹran ara tá a gbé wọ̀ yìí anything tó bá ti lè mọ́ ara yìí lára àfi téèyàn bá discipline ara yẹn sincerely kó ṣe àwẹ̀lẹ́ máa ń gbà ní one particular day of the week. Ó ti níjọ́ tẹ́ máa ń gbàwẹ̀ bóyá logistic kan ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ gbàwẹ̀ yẹn tó bá fi di ọjọ́ yẹn ní next week àwẹ̀ ò ní wù yín gbà torí flesh yìí ó ti bẹ́ẹ̀ ṣe gbàwẹ̀ last week ó ti dùn mọ́ ara ó ti dùn mọ́ yín ara ti use mọ́ bí ká ẹ sáà máa jẹun lọ ní òrì. Bẹ́ẹ̀ náà ló ṣe rí nígbà tí o bá ń gbọ́ bùkátà nǹkan tó yẹ kẹ́nìkan ṣe tó ń ṣe fún tó bá yá mẹ́niyẹn lára ẹniyẹn máa relax. Bùrọ̀ wá ń jẹ́ kó mọ̀ yé pé tó bá tiẹ̀ láwọn òwúlò òun ni ò jẹ́ káwọn òwúlò. Because bùrọ̀ náà ní fọ́ọ̀tì tiwọn o because ẹni tẹ́ ń jó oúnjẹ rẹ̀ kò síbẹ̀ ṣe ní wà infatuated. Yes tó bá mọ̀ pé married woman ní ẹ́ tó dẹ̀ mọ̀ pé àwọn kan gbélé inú compound yín tí wọn ò níyàwó má lọ mọ̀ bu ọbẹ̀ fún wọn. Don't be bu ọbẹ̀ go and be giving them. Yes torí tán bá ti bẹ̀rẹ̀ sí jóúnjẹ rẹ wọ́n á máa like ẹ good talk don't push yourself to a man. So at the end of the day bọ̀dá yẹn wá ń dúró pé òun ni kó continue láti máa ṣe because ẹ ti rí i pé nínú depth of the heart of that brother the brother does not love her. The brother does not want her. She was the one that wants the brother. She was the one that sponsored the brother into her own life. She was the one that manipulated the brother into her own life, even though the brother too was weak. Àwọn náà weak inú ẹ̀mí. Ṣebí fellowship brother ni wọ́n jọ pé gbogbo wọn àti sister Rhoda àti bí àti this very one. Nígbà yẹn gẹ́gẹ́ bí story tí wọ́n sọ fẹ́mi o. Ṣé táwọn bá wà nú ẹ̀mí? Ṣé ni tẹ́ ń jóúnjẹ rẹ̀ tẹ́lẹ̀ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń jóúnjẹ rẹ̀ gradually ọkàn yín ti ń fà kúrò lọ́rọ̀ àǹtí Rhoda tán lẹ́ǹfẹ́ ń gbà náà. Dọ̀ ṣé kò yẹ kàn náà tí mọ̀ fura àti wípé people that stay in unhealthy relationship they will not recognize the sign that this relationship is unhealthy. I used to tell joyful sisters mo máa ń sọ lórí WhatsApp joyful sister group how do you recognize an unhealthy relationship? Ó ní wípé a relationship where you keep giving and you never get. Or a relationship where the other person is giving you and he or she never get anything. When you take from God and give to me, I take from God and give to you. I must have something, a purpose that I'm fulfilling in your life. You must also have purpose you're fulfilling in my life. But in a situation where you're in a relationship, somebody keep giving you. Is it that kó ṣe kó fẹ́ ra iyì ẹ pa? Tí wọ́n náà fẹ́ try láti ẹ̀ ti ṣe àtẹ́ni rárá o má worry. Kò sí bẹ́ẹ̀ yẹn ṣe lówó tó lánìí tán ò ní wo ẹ̀sìn lánìí tán kò ní ìwo ẹ̀sìn torí pé ẹ̀sìn sí ìhùwò ni bí lánìí tán ò ṣe ní ìwo ẹ̀sìn yẹn ló dífá fún pé kò sí owó téèyàn lè ní nǹkan kan wà tẹ́niyẹn á nídìí lọ́dọ̀ tiẹ̀ náà bóyá prayer ni o bóyá ọpọlọ rẹ ni o bóyá time ẹni o bóyá resources ẹni bóyá àdúró ti ẹni bẹ́ẹ̀ ó kàn sáà ń fún ọ ní ohun ọgbà. That's one of the signs of unhealthy relationship because the person believes that he is at your mercy or she is at your mercy. Another thing is that a relationship where you keep giving. Ṣé mọ̀ pé ẹni tó ń receive ọ̀tọ̀ tó ń gba nǹkan tẹni tí sì ń fún ọ ní nǹkan ò tiẹ̀ kó reciprocate níwọ̀nba. Another thing is that a relationship whereby you are the one that you keep giving. Ó fẹ́ ṣe léyìí yóò gbà lọ́wọ́ rẹ ó fẹ́ ṣe tán wọ́n fẹ́ fìlì gáàsì ìwọ ni wọ́n fẹ́ sanwó ilé ìwọ ni at the end of the day ó máa padà bá yí ọ̀tẹ̀ ẹ̀ jẹ́ ni. Yes it's supposed to be mutual benefit. Any brother ti rí ikú ọkọ jìrọ̀ mọ́ most of fellowship brother is a lazy man they just use religion to honestly ṣé tiẹ̀ tún wá rẹ́ lẹ́yìn á ní sísítà yẹn ló ti rẹ̀ mọ́ lọ́rùn gbà yẹn. Ṣé mọ̀ pariwo pé kò wúlò kò fọ́n £1 rí látijọ́ tó ń ti mọ̀ òun ló ń ṣe gbogbo ẹ̀ ńláriwo tó pa but point tẹ́mi wá fẹ́ mú jáde ni pé ọkùnrin tẹ́ ní òwúlò go and check the foundation
what was the foundation of the relationship? What handwriting did you see on the wall? But she was selfish. She was unconcerned about the fact that this bro was with a particular sister. Ni bro yẹn fẹ́ ní fellowship. But me pé because of the little change in her own pocket, ó wá mọ̀mọ́ fi oúnjẹ fi owó ó fi ra bọ̀dá yẹn dẹ̀ mọ̀ pé láyé iléèwé ẹlòmíì lè mọ̀ ṣe ìlú kọ̀ọ̀kan sanra ìsìtì ọ̀jẹ̀ látàárọ̀ ti lé ṣú nígbà tó bá fi ti di lecture room dé láìsí nǹkan ó ti fẹ́ kan yọkàn wọ́ ọmọ ọ̀bẹ ẹni ọ̀jẹ̀ bẹ́ẹ̀ ẹlòmíì sì wà tó lówó lọ́ tó lè ra ṣínkìn tó lè ra tọ́kì. So honestly, Daddy Hezekiah, if you don't want a woman, don't eat her food live and direct. So òun ló wá ra brother yẹn kílẹ̀ tó mọ́ àti dáná àti gbé lọ kó tó di pé bro lọ lecture in the morning after fellowship yóò darí sọ́dọ̀ bro. Àǹtí rọ́dà tán sí láǹtí ìfẹ́ jẹ́ ní bro ń fẹ́ tẹ́lẹ̀ bóyá yún bóyá èèyàn kan tí ọ̀la gbàjá ni bóyá sister ni ìní gradually fún like 2 or 3 years yẹn fi ní wọ́n fi wá ṣe pé wọ́n parí. So ìgbọ́kọ náà ló ṣe kì í ṣègbéyàwó because kò sẹ́ni tó mọ̀ tẹ́lẹ̀ ìgbò tó di pé gbogbo ẹ̀dí swata yanyan tí bro tó yarí fún bro ṣé ẹ mọ̀ wípé ibi tí Ọlọ́run ò bá tó yàn sí tó o bá fẹ́ fagídí dúró bẹ́ẹ̀ ńgbọ̀ bá yọ ọ máa rí ọ ni. Bẹ́ẹ̀lì ní kí oníkálukú stay in the call where you are called. A woman is called to be an helper. He said I will make help meet for him. Ṣọ́rọ̀ mi yé wa, that is it. So ibi tí Ọlọ́run ti ní kóbìnrin function ni ibi the place of the body. Thank God for the headship, thank God for the bodyship. But when you take the place of the head, you become a monster. Ẹni tó bá ti lórí méjì ó ti di monster. But òun ló lọ take the position of the head nítorí pé nonchalant behaviour pé bọ́bá wúkú jí ti the other sister kò sí nǹkan tó kàn because òun rówó rí material things tó lè fi wọ́ ojú bro yẹn mọ́ra bro náà dẹ̀ ní mọ́ọ̀chì ṣáà pọ́n bro mi gan wà ní fellowship ní university nígbà yẹn pé wọ́n ní mọ́ọ̀chì lọ́wọ́ àlówó bákan náà ilé tí kálukú ti wá ọ̀tọ̀ọ̀tọ̀ so òun ló ra bọ̀dá yẹn ló fowó rà síra rẹ̀. The bro never loved her according to the story. The bro never loved her and it's one of the things tí mo máa ń sọ fún sisters no matter your age don't put yourself as a brother lo push ara ẹ sí na you go dey sponsor that relationship. Mi sọ pé tí bro ń ṣe dá mi ná right torí yàtọ̀ fún pé a ní orí ẹnìkan ló jà mọ́ èmi sọ pé orí òkè ń jà o ṣóyè wa but this thing is just straightforward. Foundation is very important. So another point tí mo mú kọkùnrin mi mọ́ gbọ́ bùkátà ni pé what is the foundation of the relationship. Àwọn ọkùnrin mi wà tán ti sọ fún ẹ point blank àwọn ò ní fẹ́ o mi ò ní ẹ fẹ́ bẹ́ẹ̀ ó ti lóun ò ní fẹ́ o làbólẹ̀ o ti mọ̀ pé tó bá já sóyún wàá dá tọ́jú ọmọ so ọ̀pọ̀lọpọ̀ àwọn single mother tá à ń rí jí àfọwọ́fà lẹ́lòmíì ọkùnrin yẹn ti sọ pé òun ò lè fẹ́ then àwọn míì wà tó ṣe wípé wọ́n já ẹni yẹn gbà lọ́wọ́ ní nǹkan ni tán dẹ̀ farabalẹ̀ wo handwriting on the wall the moment tí brotin jó ń jẹ tọkàn brotin fà wá sọ́dọ̀ ẹ̀ inú ẹ̀ ti ń dùn pé òun ti gbà á bro ìmọ́wọ́ ìgbọ́n tó rè sí ìjọba ó tún redeploy lọ state tí bro wà ìgbọ́n parí ìsìnjọba òun ló tún ṣègbọ́kọ fún bro torí ìyẹn ìṣègbéyàwó lójú tèmi ìgbọ́kọ ni wọ́n lòun lọ́ra gbogbo oṣù gbogbo òróró gbogbo orógbó gbogbo obì bóyá nǹkan lọ́gbọ̀n dọ̀bálẹ̀ ìjọ náà á mọ̀. sọ̀rọ̀ mi so òun ló ń sponsor rẹ̀ she was the one sponsoring the relationship. That is why I'm saying that one of the signs of unhealthy relationship is a relationship whereby you were the one doing everything even kó jẹ́ ọkùnrin it doesn't mean pé you must be the one doing everything. Irú obìnrin yẹn ó máa gbé ẹ kalẹ̀ bí ATM ni kò ní nǹkan kan tó ń fẹ́ contribute to that relationship. It might not be monetary, it could be material things, it could be her time. She too, the other person too must give. So the relationship where you keep giving every time and the person will not reciprocate whether to use his time for you or to use her resources for you or to pray for you or to have some things. So there is a purpose that we have come to fulfill in the life of each other. That is one of the signs of unhealthy relation where you keep giving and you never get. Ó máa padà jẹ́ ẹ̀pa ni kò bá àjọkùnrin kò bá sì jóbìnrin. Another thing is that another sign is a relationship where somebody you keep receiving, you keep getting and you never give. So ẹni tó ń fún ẹ ní nǹkan tó ń gbà yẹn ó máa padà ra iye ẹ pa ni ó máa fi tó ń fún ẹ yẹn ra ẹ pa
you will not have a say, you will not have a mouth to say anything. There is nothing bad in dating or relating with the mouth. Thank you for the roses. Relating with someone who is blessed, but there must be a role you are playing in the life of that person too. Don't be in a relationship where you are passive, where you are not useful. Because listen, the brother is seen as a useless person. Alhaji Oladele, thank you for the ice cream. Alhaji Oladele Nani, God bless you, sir. The brother is now seen as a useless fellow. Why? Because he was bought. Wọ́n àǹtí yẹn rà ni, àǹtí yẹn ra bọ̀dá yẹn, ó fowó rà tóra gbọ́ pé ó jogún nǹkan, ó láwọn inheritance. So ibi tó yẹ kí bro ti sense náà nìyẹn pé ẹni yìí ló ń fún mi ṣẹ̀ṣẹ̀ pé ó fẹ́ ra iye ọ̀tán pa báyìí. Kò ní ìdí kéèyàn ṣẹ̀ṣẹ̀ lo oògùn kéèyàn tó mọ̀ yún. Bẹ́ẹ̀ ni, you can associate with a wealthy person, someone who is so wealthy, who is blessed, but you must have a role to play in that person's life. O lè sọ pé bí àǹtọ̀rọ̀ ti lówó kó tó dé kó mówó ẹ̀ kó sun díẹ̀ jẹ kó wá fún yòókù dànù, kò possible. But you must play a role. Kí ni role tí wọ́n náà play? When purpose hold you together, you will be together. He owns a company. Which role are you playing to make the thing grow? Ṣàlàyé mi ti ń yé wa. But in a situation where you are in a relationship, you keep getting, you can ní mú nǹkan wá tó ń gbà. Oh, mọ̀ bóyá ó ní evil agenda kan tó fẹ́ wá fulfill nínú life ẹ. Yes, maybe or she. So you are living at the mercy of the person. He believes that to keep you, he has to do everything to keep you and keep you and keep you. Débi wípé yóò dé ìkóríta kan tó ní lè sọ pé ọ̀ lọ́mọ. Nítorí gbogbo tó ti gbàgbàgbà tí wo sì ní règùn kankan tó ṣe lé lórí. So you too must have your own role to play. You are not playing any role. All you do is just to sit down and be collecting. Ó máa yà ẹ́ lẹ́nu pé gbogbo nǹkan tó ń jẹ yẹn ń tó máa fi pọ̀ ìlọ́po nítorí ní ìsìn ìbọ̀dá ò ní bí àárín báyìí mọ́ sì pọ̀ mọ́. Ó sì dúró wípé kó tọ́jú ọmọ. So therefore èèyàn bí ni èèyàn bú ni bọ̀dá sì ń jẹ́ kó mọ̀ yé pé òun ló distort ayé òun. Torọ́ ní bùrọ̀ ló kọ́kọ́ fọ̀rọ̀ ń bú kó tó di pé kínní wàá dìjà. Pé if not because of your stupid gift and your food, will I look at you? And when a man tells you that as a woman, he's going to pain you to your bone marrow. Ó máa dùn ẹ́. Níjọ́ aláyé ti dáyé, ọkùnrin ní ń wóbìnrin. Tẹ́ tó bá wá ọtán tó wá wìn ní ọkàn rẹ̀ tó bẹ̀rẹ̀ sí nífẹ̀ẹ́ rẹ̀, ọ̀wá lè mọ̀ wá later. Torí the mind of a woman is soft ọ̀tọ̀ nìyẹn. But at the time wọ́n ń wú èèyàn, ọkùnrin ní máa ń wú obìnrin. Ń gbọ́ Ọlọ́run sì ti bọ́ ṣe tó lólọ́ tó sì ti fowó fà bùrọ̀ tó ti rí pọ́ ti lẹ́nìkan tó fẹ́ tẹ́lẹ̀ tẹ́jọ́ wà fellowship. Ó wá torí oúnjẹ ó wá fìfà ó wá ní n tí ò mọ lára tẹ́lẹ̀ ṣẹ́yìn ò mọ̀ pé rárá tá a gbé wọ̀ yìí tó bá ti rí nǹkan kan yóò relax ni. So bùrọ̀ sì wò pé ọlọ́lọ́ ó sì rọra relax kọ́ ọmọ náà lọ. Kọ̀ wá mọ̀ pé ibi tọ́lọ́run ọ̀bà pé èèyàn sí ìpẹ́ ṣúyàn. Ntọ́lọ́run ní kéèyàn ọmọ ṣe gan bọ́ bá ṣúyàn Ọlọ́run ló máa release the strength for you to continue. But God is not going to give you strength to continue to do what he didn't call you into. Ntí ò pè ọ́ sí. Only the brother is lazy and mischievous. Náà mo ń sọ ó lazy. The brother is lazy. Ó náà fẹ́ kàn ṣe mo ṣe ní kí ṣe pé bro náà 100% mo ṣe sọ pé the relationship was not a healthy one. One of the sign of unhealthy relationship is that apart from relationship that you don't have joy, no happiness, another sign is a relationship where you keep giving and you never get. A relationship where you keep getting and you never give. Bó tiẹ̀ ṣe socks, bó tiẹ̀ ṣe shoe, bó tiẹ̀ ṣe packet of jacket and trouser, níwọ náà rà tọ́ fún ọ tí wọ́n gbà tán tó sọ thank you. Ọmọ pọ̀ relevant bí ṣe time ẹ níwọ náà bá ń lò at least you must be relevant. Wọ́n ní the lady made him lazy. Okay. Ó ti wá rẹ̀ ní ìsìn, ó ti wá gbógun tì báyìí ní ìsìn. Odidi ogun, ó ní òwúlò kò tọ́jú ọmọ. Ó ti wá gbèrò sàn ọmọ nù débi wípé bí wọ́n bá rí bàbá wọn báyìí, wọ́n mọ̀ sọ pé àwọn fẹ́ han bàbá wọn lè mọ̀. So ìní mo ṣe ń sọ ní ìsìn, the bro is now standing on the feet wípé òun ló ra àwọn níyè pé ó lo nǹkan fún ọ ni. Èmi sì mọ̀ pé ó lo nǹkan kan fún wọn. Ọlọ́ọ̀ bá ń gbọ́. Tọ́lá ti ń dúró wípé òkùnkùn ló fi fa àwọn mọ́ra mo ní kó fòkùnkùn kankan fún àwọn mọ́ra oúnjẹ ni sẹ́ẹ̀rí tí ọkùnrin bá ti ń jẹ oúnjẹ obìnrin ó máa nífẹ̀ẹ́ obìnrin yẹn to be candid
ó máa ní ìfẹ́ rẹ̀ kò dìgbà tán bá po nǹkan mẹ́fọ̀ fún as much as because ara àwọn ọgbọ́n ètèyàn fi ń jèrè ọkàn ọkùnrin sọ́dún ara èèyàn ibẹ̀ ni oúnjẹ àti òbò àtóúnjẹ àtàpọ́nlé ìwọ tó sì mọ̀ wípé o fẹ́ ra iye èèyàn síra rẹ lọ́dọ̀ ó ti mọ̀ bó ṣe mú gbogbo ẹ̀ lọ́kùnkúndùn so tó bá jẹ́ pé bro ló wá bá is another thing. Conditional love is not going to last. Bẹ́ẹ̀ ni now bó ló ṣe fẹ́ last nígbà tó jẹ́ wípé ó nídìí kan pàtàkì òun ò mọ̀ pé o at the long run ó máa wà tired. The woman is not doing any work. The man does everything. The woman too will have one or two things. Bóyá ó ń délé dé ni, bóyá ó ń dúró dé ni, bóyá ó níṣẹ́ kan tí ó mọ̀ ṣe bí yóò ṣe àtọ́jú ọmọ, yóò mójútó ọmọ, yóò ṣe gbogbo ẹ̀. Ó lè mọ̀ pray fún. There are a lot of women tó máa ń stand in gap fọkùnrin. Then go dey fast, dey pray, dey do everything, dey make sure pé nínú ẹ̀mí spiritual pillar àwọn obìnrin kan wà tó yẹ pé òpó ńlá náà jẹ́ nínú ẹ̀mí fún ọkọ wọn. Tó máa fẹ̀mí sọ́nà tó máa gbàdúrà. Yes, that's also something téèyàn contribute. It might not be monetary or material. It could be spiritual this thing. Instead the man when it's so beautiful lorun, that's more like contractual love. Such love is temporal. True love never. Bẹ́ẹ̀ni, such love is temporal. Ṣé ti ẹ̀ tún rí, the love was not there. It was the sister that loved the brother, but the brother was infatuated. Ó fi oúnjẹ fàmọ́ra láyé iléèwé. So ẹ̀dẹ̀mọ̀ one thing ni pé máa ń sọ fáwọn obìnrin mọ́ lọ rèé fẹ́ ọkùnrin tó ṣe pé wọ́n lọ nífẹ̀ẹ́ rẹ̀. It's good to love somebody. Ọkùnrin tó nífẹ̀ẹ́ rẹ̀ nìkan ọ̀fẹ́. Nítorí wípé ọkùnrin tó nífẹ̀ẹ́ rẹ̀ hùn the more bó bá ṣe nífẹ̀ẹ́ rẹ̀ hùn tó bá yá ìwọ náà bẹ̀rẹ̀ sí ní mọ́ nífẹ̀ẹ́ rẹ̀. Àmọ́ tó bá lọ jẹ́ wípé ẹni tí ìwọ nífẹ̀ẹ́ ni ìwọ lọ́mọ gbá ṣóṣóṣó tẹ̀lé lẹ́yìn. The sister wanted to settle down by all means, of course. Ìgbà yẹn náà ebi léèwé náà wà kì í ṣe pé bóyá wọ́n ti wà òvéjì undergraduates, maybe they were in their early 20s or mid 20s ni as at then. So that's where I draw my point from pé don't push yourself to a man. Tó bá push ara ẹ sókùnrin ó ṣeéṣe kó o bímọ fún kó mọ̀ tọ́jú ọmọ yẹn live and direct. Torí òun gan máa dúró wípé ìwọ ló ṣẹ́ ọ̀tá òun lórí tó jẹ́ kó òun rìnrìn àjò tóun fẹ́ rìn. Ìwọ ló jẹ́ kó òun rìnrìn àjò tóun fẹ́ rìn. Ó possible tó bá yẹ pàǹtí yẹn ni bọ̀dá yẹn àǹtí àkọ́kọ́ yẹn ni bọ̀dá yẹn fẹ́ àǹtí tí bọ̀dá yẹn dìdí nífẹ̀ẹ́. Ó possible kí bọ̀dá yẹn kó mọ́ jẹ́ pé kò wá ní wúlò báyìí. Most of married men dey run after some women if check it because of only food and sex very easy. Of course, men are to love and women are to respect. So that is where I draw that point from. Don't push yourself to a man. When you push yourself to him, there is possibility that you will be the one sponsoring the relationship. The sister was in an unhealthy relationship, but she does not notice it. Mr. Olarewaju, you said you are saying the fact. Of course, she doesn't notice it. A relationship that you were the one giving, you are the one keeping the man. You are the one doing everything to make it work. You are the one, everything is on top of your head. Even though you were the one that started it, you were the one that designed it, it is still not right. It is still not the right one. Because nígbà míì reason tí ọkùnrin fi máa ń káwọ́ kò láti fẹ́ mọ́ ṣe nǹkan ni wípé tọkàn wọn ò bá sí pẹ̀lú obìnrin gan. Yes, ó lè má fẹ́ fi gbogbo ẹnu sọ. Actions speak louder than words. Ó lè máa fún ẹ ní àwọn attitude that will make you to suspect. So as a person who is sensitive, you should be suspicious. Okay, ẹ lè fẹ́ ṣe engagement àbí ó lè máa ń ṣe. Ó lóun ò ní owó kankan lọ́wọ́. Ó lóun ò ṣetán láti dá sí. Ó ní ó má worry ọ̀gbẹ́ gbogbo ẹ̀. Gbogbo àwọn yẹn, those are signs that this person is not ready for you, but you say you were ready. So nígbà tí o wá gbọ́ bùkátà mọ́ kí lè tọ̀ wá ń complain nísìn. When you were actually the one who started this thing in the first place. Tẹ́nẹ̀lẹ́ needed to relax. Bóyá lẹ́lòmíì tó ti fẹ́ pamọ́ tó náwó ẹ̀fún tó nífẹ̀ẹ́. We don't know. But you were the one that wanted him. You can imagine, Mr. Adeleye ẹ sọ pé when woman is financially okay to control or direct,
to direct the husband. Okay, to control the husband will be very easy. No good foundation for the relationship. Yes, no good foundation. So fún àwọn ọkùnrin tó ní wọn ò wúlò, check the foundation. What actually is the foundation? Bible says when the foundation is destroyed, what would the righteous do? Psalm 11 verse 3. Most of married men ṣóyè wa nígbà tí ìpìlẹ̀ bá bàjẹ́ kí lolódodo ṣe? Ìpìlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin míì náà ti ra wọn sáwọn ọkùnrin lọ́rùn. Àwọn náà bímọ rẹpẹtẹ. The ọkùnrin himself does not even have intention of having plenty ọmọ. Now all these women do this thing. Ń gbò bá wá di wàhálà tán wọ́n wà kó lọ́kùnrin lórí wọ́n lòun ló kọ́ sí ẹ̀. So that is it. And most of our relationship yìí, the foundation is faulty. Let a man put a man where he's supposed to be. Ọkùnrin tí ò bá wà responsible, nǹkan tó bá yẹ kọ́kùnrin ṣe má bá a ṣe. Either because of your own personal logistic or because of one reason or your selfish reason. Because bro ọjọ́ náà tó wá jágbà lọ́wọ́ ẹnìkan tó fóúnjẹ gbà tó fi gbogbo ẹ̀gbà ọ̀wá padà gbádùn ẹ̀ ní ìsìn wọn ti ẹ̀níyàn ti túká gan. Olówó à ń fẹjọ́ sùn kiri wípé kò wúlò kò ṣe gbá ọmọ ìlú wa sí ni ìsì mọ́ wo program wa ìsì mọ́ follow wa. Ó sọ fún wa bí Genesis ọ̀rọ̀ ń ṣe bẹ̀rẹ̀ o. But that never told her, according to what we heard. The brother never told her. The brother never told her. Benny now, Ridwan Taiwo, you said women must not woo men. It is a reverse of the order of nature. Yes, because ọkùnrin ni Ọlọ́run ní kó nífẹ̀ẹ́. Nígbà tí Bíbélì gan state, husband love your wife. If the man must be the one in love. No, àwọn míì máa ń sọ pé kò ní mí ní kò ṣe gbá kò sáwọ́ bẹ́ẹ̀. He who finds a wife laka, he say she who find husband. He who finds a wife, it is the man that will find the woman, not the other way around. But tá a bá fẹ́ lo personal human wisdom fún nǹkan ibi tó máa padà láǹdì wá sí zero ni ló máa padà láǹdì wá sí. If the reverse is the case, two people can be connected. You can connect two people can